Hi everyone, welcome to my channel. If this is your first time, you can subscribe and like. My name is Ade. In today's class, we are going to learn some words and sentences we use in the hospital. An hospital is ilé ìwòsàn. Now listen to some words and sentences. Ọkọ̀ aláìsàn, bandage, ẹ̀jẹ̀, ilé ìwòsàn, dókítà, oníṣègùn òyìnbó, oníṣègùn eyín, àjàkálẹ̀ àrùn, ìpè pàjáwìrì, pàjáwìrì, gíláàsì ojú, ìlera, ìpara, omi, òògùn, ọṣẹ, òkú, nọ́ọ̀sì, abẹ́rẹ́, aláìsàn, àìsàn òtútù àyà, ọ́fíìsì dókítà, abẹ, iṣẹ́ abẹ, sìríǹjì, ìfọyín, ìtọ́jú, kẹ̀kẹ́ abirùn, egbò. Now, an example of sentences we can say like mo fẹ́ rí dókítà, ara mi ò yá, orí ń fọ́ mi, ẹsẹ̀ ń dùn mí, inú ń run mí, ojú ń dùn mí, gba oògùn. Màá ṣiṣẹ́ abẹ, mi ò ṣiṣẹ́ abẹ, èsì àyẹ̀wò, ẹ pẹ̀lẹ́, lo oògùn, wàá gba abẹ́rẹ́, mi ò gba abẹ́rẹ́. Now, let's try saying something in Yoruba. Ẹ ǹlẹ́ o, ẹ káàbọ̀ o, ẹ jókòó, kí ni ó ṣe ẹ́? Ara mi ò yá, orí ń fọ́ mi, ẹ̀yìn ń dùn mí, inú ń run mí, ẹsẹ̀ ń dùn mí. Àwọn nǹkan tó ń ṣe mí nìyẹn. Ẹ pẹ̀lẹ́, ẹ jẹ́ kí n ṣe àyẹ̀wò fún yín. Èsì àyẹ̀wò tí mo ṣe fi hàn pé ẹ máa ní láti sinmi gan-an. Màá kọ àwọn oògùn fún yín. Ẹ máa lọ ra àwọn oògùn yìí. Ẹ máa lo oògùn yìí ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Màá gún yín ní abẹ́rẹ́ méjì kí ẹ tó máa lọ sílé. Ẹ jọ̀wọ́ rí nọ́ọ̀sì nínú wọ́ọ̀dì. Thank you very much for watching this video. If you have any difficulties in pronouncing those words or some sentences, you can send me mail and then I'm going to reply with a voice note on how to pronounce those sentences. Thank you once again. My name is Ade. Don't forget to like and subscribe to my channel. Ẹ ṣeun gan, ó dàbọ̀.